ara nǹkan tó mú kí ìgbésí ayé ẹni kó dùn mọ̀rìn-mọ̀rìn nínú ayé ó ní orin tá a bá ń gbọ́, ṣùgbọ́n irú orin wo gan ni wọ́n ń gbọ́. Àwọn míì á wí pé kò sórin tí èèyàn ò lè gbọ́ o tó bá sà ti ń túyàn nínú. Orin ẹ̀mí ó ṣe pàtàkì, ó ṣe kókó láti máa gbọ́ torí wọ́n ló máa ń ní ìmísí, ṣé lóòótọ́ ni. Mo kí n fi tẹ́tí wò wá jákèjádò àgbáyé Ọ̀dẹ̀ Òdùnbí, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Bẹ̀m̀bẹ̀yẹkẹ lẹ̀ ń pè mí lónìí, ẹ̀ tún wò ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ. Mo ní ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí kan pẹ̀lú mi ní dédé àsìkò yìí. Mo kí yín, ẹ kú ìjókòó. Ẹ kú lé. Ẹ ṣeun mà. Ẹ̀yin gan lẹ ṣeun jù. Ẹ ṣeun. Tó ẹ bá dárúkọ yín fún àwọn èèyàn kẹ́sì jẹ́ kán mọ̀ yín gan tán. Ẹ ṣeun púpọ̀. Orúkọ tèmi ni Àńfẹ́lá Josephine Olúwaṣọlá fún mi. Tí gbogbo èèyàn mọ̀ sí. Tí gbogbo èèyàn mọ̀ sí Golden Censer. Ìyẹn ni bó ṣe jẹ́. A mọ̀ sọ nígbà tí àkókò bá tó. Tó bá tó. Mo jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta. Ní pàtàkì ní àdúgbò Ìgbórè. Ìgbórè. Èmi ni ọmọ Ìgbórè àṣà. Ẹ má jẹ́ sọ tó kù mọ́. Torí àti fàyè wa fún Jésù. A gbọ́dọ̀ tún ṣe bí ẹran mọ́. Bàbá mi Ìgbórè ni, ṣùgbọ́n ìyá mi jẹ́ ọmọ ìlú Iléṣà. Ìlú Iléṣà. Bẹ́ẹ̀ ni. Ìjẹ̀ṣà lóore. Ìjẹ̀ṣà ní mi rè. Bàbá rí àgbẹ̀ o. Ṣe ìṣeun bí ìṣe ọmọ àlè. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí olórin ẹ̀mí, torí àsìkò wa a fẹ́ ṣe pápápá. Orin ẹ̀mí tí ẹ̀ ń kọ ó ti tó bí ọdún mélòó báyìí tẹ́ ti ń kọrin ẹ̀mí? Ìbéèrè yẹn ìbéèrè akọni o. Èrèdí ni wípé tí mo ti mọ̀ pé mò ń kọrin, ṣé ní gẹ́gẹ́ bí akọrin ìjọ ni àbí gẹ́gẹ́ bí pé mo ti dá dúró mò ń kọrin ẹ̀mí fún ara mi? Ó dáná tí n bá bù ní kéré ó gbọ́dọ̀ ti tó ọdún mẹ́rìndínlógún. Mẹ́rìndínlógún. 16. Bẹ́ẹ̀ni. Ó ti pẹ́ o. Káàbù kéré ni. Àwọn orin wo ni ẹ ti kọ? Láàárín àwọn orin tí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti kọ, èyí tá a ti kọ tó jẹ́ bíi Facebook ní bọ̀tí tó jẹ́ pé àdìídì fi sínú fọ́nrán ní kókó fọ́nrán gangan, ẹ jẹ́ kí n sọ méjì nínú wọn. Ọlọ́run ògo wà ńbẹ̀. Ọlọ́run ògo. Àti Atamátàsé. Atamátàsé. Àwọn orúkọ yẹn gan délẹ̀ o. Ọlọ́run ògo. Iṣẹ́ lè kọ díẹ̀ fún mi. Nínú Ọlọ́run ògo yẹn, ó ní ìkọ́nú ẹ̀ tí mo fẹ́ràn púpọ̀ tó sọ wípé jẹ́ káyé mi tutù bí ìrì òwúrọ̀ o, jẹ́ káyé mi tòrò bí omi àjípọ́n, sẹ́ ìrì àánú rẹ̀ bàbá lé mi lórí o, jẹ́ káyé mi tutù bí ìrì òwúrọ̀. Ibi tá a ti wá mú Ọlọ́run ògo yẹn àlùjọ bẹ́ẹ̀ ni. Àlùjọ. Ọlọ́run ògo, Ọlọ́run ògo, kábíyèsí, Ọlọ́run ògo, ọba tó sáyé ìdílé, Ọlọ́run tó sọ àtàndọ́já o, kábíyèsí, Ọlọ́run ògo, àkàwé rẹ̀ ò sí o láyé àti lọ́run, bàbá kábíyèsí, Ọlọ́run ògo. Ibi tí Ọlọ́run ògo ti yọ gangan nìyẹn. Torí a níbi worship side àti níbi àlùjọ. Atamátàsé ńkọ́? Atamátàsé lọ́lọ́run mi o, ọba ìyè abániṣe, òun ló ń ṣe ohun gbogbo lódùlódù, tó bá ti pinnu rẹ̀ àmúṣẹ. Ẹ gbọ́, ìtìjú Jésù làwọn Farisí ń wá. Wọ́n ní kó mówó orí wa lérò pé kò ní rí san, ó fẹnu ẹja ṣe báǹkì, Olúwa fi ta sé ọgbọ́n gbogbo wọn ni. Atamátàsé o, èmi wá rí fún ọ. Kábíyèsí, ẹ wù mí sí yẹn ibo ló ti ń wá? Ọ̀dọ̀ ẹni tó lé èmi náà ni. Nígbà tó dá ènìyàn tán,
Bíbélì sọ wípé ó mí ìmí ìyè sínú ènìyàn sì di alààyè ọkàn. Ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. Ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. Ọlọ́run kàn máa ń fi àwọn nǹkan kan ṣe bí àtẹ̀gùn fún. Ṣé mọ̀ pé Ọlọ́run ò ní wá láti ọ̀run fúnra rẹ̀. Nígbà míì ó lè lo ohun tí mò ń là kọjá ní àkókò tí mò ń là nǹkan yẹn kọjá, á sì máa kọrin sínú etí mi láti inú ibẹ̀ wá. Ìkọ́nú àwọn orin bẹ́ẹ̀ yẹn, má fi mí sílẹ̀, jọ̀wọ́ má kọ̀ mí sílẹ̀, láìsí ọ kò sóhun tí mo lè ṣe, wíwà láàyè rẹ ló ń jẹ́ èmi, Ọlọ́run mi o, láìsí ọ kò sóhun tí mo já mọ́. Ṣé ẹ ti rí pé ọ̀dọ̀ ẹni mi sì ti ń wá? Ìgbà míì ohun tó ń ṣẹlẹ̀ sẹ́lòmíì òun ló máa fi ṣe ìmísí fún èmi, á dẹ̀ máa múni jáde láti ibẹ̀. Ìgbà míì dẹ̀rẹ́ nínú àròjinlẹ̀, nínú èrò àròjinlẹ̀ ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ohun tó ti pinnu fún mi pé òun yóò ṣe fún mi láti inú ọ̀rọ̀ rẹ̀ wá, á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú orin jáde, a máa mú orin jáde. Ẹ wò ìkan nínú orin yẹn láìpẹ́ yìí ló fún mi. Síwájú rẹ ìwọ ni, Ọlọ́run lẹ́yìn rẹ o, ìwọ ni, o ti wà kí ayé tó máa bẹ, ìwọ ni, lẹ́yìn rẹ o, ìwọ ni, o ti wà kí a tó lóyún mi, ìwọ ni, ò ń bẹ nígbà tí mo wà láyé o, ìwọ ni, nígbà tí ènìyàn ò ní sí láyé mọ́, Ọlọ́run o, ìwọ ni, lẹ́yìn rẹ o, ìwọ ni. Kí lèmi ń kọ yẹn náà? Treble ẹ̀ ń kọ. Treble ẹ̀kọ́ fàjà ẹ̀kọ́ tó ń treble yẹn ṣe náà. Kí ni orúkọ báǹdì yìí? Èmi ò láì kẹ́kọ̀ọ́ máa pè ní band, èmi pè ní ministry torí iṣẹ́ ìránṣẹ́ yẹn. Torí iṣẹ́ ìránṣẹ́. Ṣé àbúrò máa pè ní band yẹn? Kì í ṣe ó dá bẹ́ẹ̀ bó ṣe sọ yẹn sọ dáadáa, ṣùgbọ́n irú èmi ò ní band, mo ní ministry. Nítorí àwọn kan a máa kọrin nítorí pé kí inú àwọn èèyàn lè dùn, kọ́ lè rẹ́rìn-ín, ó dáa ká kọrin kí inú èèyàn dùn, entertainer ló ń pè wọ́n. Ṣùgbọ́n àwa irú èmi báyìí, èmi a máa kọrin kí inú Ọlọ́run dùn lórí ìtẹ́. Torí Ọlọ́run ló sọ fún mi pé tí n bá ń gbàdúrà òun lè fèsì àdúrà rángẹ́lì, ṣùgbọ́n ìjọ́kíjọ́ tí n bá fún òun ní orin, mo gbé oúnjẹ síwájú òun tóun jẹ ni. Ohunkóhun tí n bá béèrè fún ara òun lòun á dé. Bí àwọn Bíbélì ní a rí inú orin Dáfídì pé bí Dáfídì bá ti ń kọrin kí Ọlọ́run, inú Ọlọ́run máa ń dùn gan. A kọ nínú ìwé nítorí inú ìgbìmọ̀ lórí Dáfídì wípé ó jẹ́ ẹyinjú Olódùmarè nítorí ó mọ Ọlọ́run yìn. So iṣẹ́ ìránṣẹ́ ni ká kọrin tán kí ẹni tó ti ro àròpin lórí ọ̀rọ̀ ara ẹ̀ kó ní ìrètí pé ṣé pé ó ṣeé ṣe. Ẹ wọ́n rú síwájú ẹ̀ yẹn tí a bá bẹ̀rẹ̀ sí ní yànnà náà tó bá jẹ́ lórí altar láti ń kọ́ ni àbí ibikíbi tó orin yẹn bá wa ta ti ń kọ́ tí àwọn èèyàn ń gbọ́, a máa yànnà náà pé ká tó bí ẹ Ọlọ́run ti wà. Bíbélì sọ wípé ṣé ẹni tó dá ẹnu tí ó lè ṣeé ṣe kó má dá ohun tó máa fi síbẹ̀ ni. Nígbà tó wọ́n wà Ọlọ́run sì wà náà. Nígbà tí gbogbo ayé ò ní sí mọ́ Ọlọ́run máa wà, wọn ò ṣe kúkú ṣí ojú sọ́dọ̀ Ọlọ́run yẹn. Ṣe rí pé iṣẹ́ ìránṣẹ́ ni. Ẹ wò ṣe rí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí, a sì ní láti ṣe lẹ́ẹ̀kan sí torí kíni, torí àwọn ìbéèrè kan pọ̀ tó sì ń tapá tasẹ̀ ń kún tèmi, ṣùgbọ́n torí àsìkò ṣe ń gba ẹni tó máa ń bísí púpọ̀ nìyẹn, akànsáré mú mọ́lẹ̀ pé ó dáa, àwọn èèyàn tó ti ń béèrè fún àwọn orin nǹkan nípa yín, ẹ jẹ́ ká wá ṣe báyìí. Báwọn bá fẹ́ pè yín fún láti wá kọrin, láti wá mínísítà láwọn ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ tàbí ilé ìjọsìn, báwo náà ṣe lè kàn sí bóyá kẹ́ pé nọ́mbà yín pápápá. Ó dáná nọ́mbà mi, ṣé ká pè ní èdè Gẹ̀ẹ́sì àbí èdè tiwantiwa? Ẹ lè pè ní èdè Gẹ̀ẹ́sì kó lè yé gbogbo wa. 08135502392 08135502392. Ohun kankan wá wà tí mi ò ráyè sọ lẹ́ẹ̀kan yìí, olùkọ́ ni mí o. Olùkọ́ èdè Faransé. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò mi gbogbo ẹ̀ láti máa yan nànà lẹ́kùnrẹ́rẹ́ èdè Faransé. Kódà máa tún máa fi kọrin. Mi bá tún ní ẹ̀kọ́ ṣùgbọ́n torí àsìkò yẹn náà ni. Ní àpẹ́sọ́kí Epicence of Mondio. Ní àpẹ́sọ́kí Epicence of Sẹ́yìn. Ẹ̀dẹ̀ mọ́ ní Yorùbá o.
kò mà sálágbára mọ́ o àfiwọ́. Ẹ fi tẹ́ gbà kò mà sálágbára mọ́ o àfiwọ́. Bí aró ọ̀nà àtúwà mọ̀ ń sẹ̀yọ́. Lu wọn yàtúwà mọ́ndé ìtẹ̀nẹ́. Nutado wọn tó rán dáná mọ́j. Káàtúyẹ̀sì gan sẹ̀yọ́. Ẹ mọ̀ yẹn náà. Ìyìn ọlá ògo ni fún ọ. Agbára àti ìbàjẹ́ tirẹ̀. Ẹgbẹ̀rún àkótó yíyan. Àwọlẹ̀ àjùbà rẹ̀. Ìjàdá ni dúró díẹ̀. Ó dùn. Ó dàbí kété ṣì máa lọ. Ṣùgbọ́n torí àsìkò nínú ọjọ́ múso lókun. Àbí àwọn àtẹ̀síwájú ni. Torí àsìkò. Ọba tí di gbà mí á padà wá. Ó dáa, kò sí. Ní ṣókí báyìí náà. Ẹ ṣeun. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí i fáwọn tó ń wò yín. Orúkọ tèmi ni Àńfẹ́lá Josephine Olúwaṣọlá fún mi. Olúwaṣọlá fún mi. Orúkọ yẹn máa dùn. Ní mínísítírì wa Golden Censer ní mínísítírì wa tó bá dìgbà míì máa ṣàlàyé Golden Censer yẹn. Nígbà lẹ́yìn máa tún ṣùgbọ́n ní ti Yorùbá àwọn ẹlòmíì a máa pè mí ní àyànfẹ́ Jésù. Àyànfẹ́ Jésù. Ẹ ṣeun o, ẹ̀yin èèyàn ajákèjádò àgbáyé, ẹ já mi ìròyìn lójú òpó sọ fún ní comment section yẹn kẹ́ ẹ sì share fáwọn ẹlòmíì. Ẹ subscribe tẹ́ bá wà fúngbà àkọ́kọ́. Àmọ́ rírì yín. Mo máa ń sọ wípé ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni èèwọ̀ kàn ní ẹni. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí o. Lónìí ẹ ti wo lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ tún máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Isnad Homes Properties real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí ti lọ dùn jù. Ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn. Kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá. Sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira. Plọ́ọ̀tì kan. Fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. Lọ́dún yìí àǹfààní ńlá rèé o. Má jẹ́ kó fò ọ́ ru. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy. Ẹ wò ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀ ẹ káre.